gẹ́gẹ́ bí mo ti sọ fún yín wípé èmi ní ẹ̀mí inú àwa máa retí mo ti tán láti fi ọ̀nà hàn mí gẹ́gẹ́ bí mo ti sọ wípé ọjọ́ ìní yóò di ọjọ́ àṣírí àti ohun ìjìnlẹ̀ èyí tó pamọ́ tó ń ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ tó arákùnrin Adébísí ọmọ Tolúlọpẹ́ àti Ọ̀ní ní ọjọ́ karùn-ún oṣù keje ọdún 1981 a sì ti fi lélẹ̀ nígbà náà wípé àṣeyọrí rẹ yóò lárinrin a sì rí ohun àwọn àlùmọ́ọ́nì tí a kọ nípa tirẹ̀ a rí àwọn ìpèníjà tí ó kojú ògo náà ṣùgbọ́n Elédùmarè ti fún ọ ní àṣẹ láti borí wọn ṣùgbọ́n nǹkan kan tẹ́lẹ̀ ní kété tí ọlẹ̀ sọ nínú ìyá rẹ ní kété tí o pé oṣù mẹ́ta ní inú ìyá rẹ nígbà náà gan-an lóko ti wọlé sínú ayé rẹ nítorí nǹkan ọmọkùnrin tí bàbá rẹ fi láti bọ̀ pẹ̀lú ìyá rẹ tó sọ ọ́ dọmọ nínú tó sọ ọ́ dọlẹ̀ nínú ìyá rẹ náà ni bàbá rẹ tún lọ gbé pẹ̀lú arábìnrin míì níta tí kì í ṣe aya rẹ tó fẹ́ sílé ó bá aláṣepọ ní ọjọ́ náà níbẹ̀ lóko ti wọlé ó sì tún gbé nǹkan ọmọkùnrin náà padà wá bá ìyá rẹ nínú oyún rẹ ńgbà náà àwọn ogun tí arábìnrin ń kó kiri ó ti gbàbẹ̀ wọlé sínú bàbá rẹ ó sì gbàbẹ̀ dọ́dọ̀ rẹ nítorí náà èyí tó ń jà ogun inú ẹ̀jẹ̀ kì í ṣe èyí téèyàn lè fojú kó o tó tó lé ayé ní àwọn òbí rẹ ti pèsè ogun náà sílẹ̀ dè ọ́ tó ti rí báyìí èrèdí tó fi gbọ́dọ̀ gbàdúrà tó ti rí báyìí èrèdí tó fi gbọ́dọ̀ gbàdúrà wo ó bá ẹlẹ́dàá rẹ pàdé fún òru méje pẹ̀lú àwọn sáàmù kan bẹ́ẹ̀ ni ó lo psalm 3 ó lo psalm 20 ó lo psalm 19 láti lè bẹ̀ fún ẹlẹ́dàá rẹ má jẹ́ kí psalm 4 ó kẹ́yìn nínú ọ̀rọ̀ rẹ jẹ́ kí psalm 5 ó wà níbẹ̀ pẹ̀lú ó fi gbàdúrà fún òru méje wípé Olúwa já mi gbà lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ ohun tó ń ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ ìṣòro rèé ẹni tí ò bá mọ ibi tí ogun gbà wọlé báwo ló ṣe fẹ́ mọ ohun láti sọ fún un láti dojúkọ ogun náà o gbọ́dọ̀ mọ èrè tí ogun tó ń jà ọ́ kó o tó ní ọ̀rọ̀ lẹ́nu láti kọjú ogun rẹ ohun tí mo rí fi sọ nìyí arákùnrin bá ẹlẹ́dàá rẹ pàdé fún òru méje pẹ̀lú àwọn sáàmù tí mo sọ fún ọ gbàdúrà fún ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ egun inú ẹ̀jẹ̀ àti ogun àdáyébá yóò sì dára fún ọ lẹ́yìn àdúrà náà yóò dára fún ọ arákùnrin Abídèmí ọmọ Ọ̀tẹ́dọ́lá abíọ́ ní ọjọ́ 13 oṣù kìíní nínú ọdún 1986 àyànmọ́ ìrẹ́yìn rere nítorí pé ohun tí Olódùmarè dá dáradára ni a rí àwọn olùrànlọ́wọ́ a rí àwọn ìgbéga tí a kọ nípa tirẹ̀ ṣùgbọ́n ní kété tó délé ayé ó yàn lè láti ṣiṣẹ́ fún Ọlọ́run tí Olúwa sì tì ọ́ lẹ́yìn àfọ̀n ní agbára láti fi sílẹ̀ ṣùgbọ́n ibi tí ogun gbà wọlé sínú ayé rẹ ni wípé ní gbogbo ìgbà tó o bá ṣe ìtúsílẹ̀ fún àwọn ènìyàn ó kàn ń lé ẹ̀mí náà jáde ni kò sí agbára fún ọ láti rán wọn lọ Jésù Kristi lọ́jọ́sí lẹ́yìn tó ṣe ìtúsílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó béèrè wípé ibo ni agbo ẹlẹ́dẹ̀ wà ó rán ẹ̀mí náà jáde kúrò nínú aláìsàn náà ẹ̀mí náà wọnú ẹlẹ́dẹ̀ lọ àwọn ẹlẹ́dẹ̀ náà sì ṣègbè sínú kòkò pa lọ́jọ́ fún ọ̀pọ̀lọpọ̀ wòlíì àfiránṣẹ́ Ọlọ́run lónìí wọ́n ní àṣẹ láti lé jáde kò sí àṣẹ fún wọn láti rán lọ àwọn ogun náà sì dúró ó dúró ti ẹbí wọn ó dúró ti ọmọ wọn èrèdí ogun tí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run máa ń ní nìyí wọ́n lè rán jáde ṣùgbọ́n kò sí àṣẹ fún wọn láti rán lọ àwọn ẹ̀mí náà sì dúró
a máa bá wọn gbé papọ̀. Èyí ni mo rí wíṣọ o nílò láti gbàdúrà àwọn ogun yìí kí wọ́n lè fi ayé rẹ sílẹ̀ fún aya rẹ àti ọmọ rẹ lọ fún ìtúsílẹ̀ tó ní agbára ní orí òkè àbárímù. Lọ gbàdúrà bá Ọlọ́run pàdé níbẹ̀. Olúwa yóò ṣe ìtúsílẹ̀ tó ní agbára. Èyí ni mo rí wíṣọ. Àlàáfíà o, má kó dànù, ọ̀nà àbáyọ rẹ nìyẹn. Èyí ni mo rí wíṣọ. Nítòótọ́ a rí akitiyan yín. Nítòótọ́ a rí ìgbòkègbodò akitiyan pé kó lè dára. Ṣùgbọ́n ti ní láàánú wípé olùrànlọ́wọ́ yín ó wà nínú ìmọ̀ kíkara. Ó sì jẹ́ kó nira láti ṣe ìtúsílẹ̀. Nínú ìdílé tẹ́ ti jáde wá, ẹnìkan ṣoṣo ni Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti tú jáde wípé yóò lè ran àwọn ọmọ tó kù lọ́wọ́. Ṣùgbọ́n nípasẹ̀ ìlara àti ohun jíjẹ, ìyálé ó ti lọ gbé ẹ̀mí ìmutípara wọ ọmọ ìyàwó nítorí pé kí ọmọ tẹ̀ ó má bàa ṣàṣeyọrí ṣáájú ní tòun. Olùrànlọ́wọ́ yín sì nìyí o, ó yẹ kó gbé yín jáde nínú ìdílé yìí. Wò ó, ẹ̀mí ìmutípara wà lára rẹ̀. Kò sí èsì lórí ọ̀fẹ́ àti láṣeyọrí débi tí òun àyín tó kù lọ́wọ́. Ohun tí a sọ nìyí o, ohun tó fẹ́ ìpèníjà àti ìdádúró sí ojú kan látọjọ́ ilé yìí. Nítorí náà, màá gbà yín níyànjú. Ẹ ó gba àdúrà. Ẹ sọ fún Ọlọ́run ẹ̀mí àjèjì nínú olùrànlọ́wọ́ mi. Ẹ̀mí àjèjì tó takú sí olùrànlọ́wọ́ mi. Olúwa fi àánú tú sílẹ̀. Ibo ni olùrànlọ́wọ́ mi wà? Olúwa fi àánú gbé jáde. Ibo ni aláàánú mi wà? Ogun wo ló dúró sí olùrànlọ́wọ́ mi? Bàbá bá mi ṣe ogun náà. Ẹ ń gba àdúrà yẹn nígbà. Iṣẹ́ ọjọ́ méje ni yóò ná yín ní àwẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Lẹ́yìn ọjọ́ méje, ìyanu yóò sì ṣẹlẹ̀. Ìyanu yóò sì ṣẹlẹ̀. Nísìnyí, ẹ ó ṣetán láti gbàdúrà. Ẹ ó túraká láti gbàdúrà. Ẹ ó sọ fún Ọlọ́run wípé Olúwa, ogun wo ló takú sí olùrànlọ́wọ́ mi? Fi ọwọ́ agbára tú sílẹ̀. Ẹ ó sọ fún Ọlọ́run, ogun tí mo jogún bá láti inú ìyá mi wá. Fi ọwọ́ agbára tú sílẹ̀. Ẹ ó gbàdúrà fún ìtúsílẹ̀ tó lágbára jù. Ẹ ó gbórí sókè. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa, agbára tó takú sí olùrànlọ́wọ́ mi tó jẹ́ fún Ọlọ́run. Lónìí, bí òfin sí agbára náà, ó yá ẹ jẹ́ ká gbàdúrà. Adébísí ọmọ tó ń lọ pẹ́ máa bọ̀, mo ní kó máa bọ̀, máa bọ̀, máa bọ̀, mo ní kó máa bọ̀. Adébísí ọmọ tó ń lọ pẹ́ máa bọ̀. Máa bọ̀, mo ní kó máa bọ̀. Adébísí ọmọ tó ń lọ pẹ́ o. A ní wo ló ń pè mí. Máa bọ̀, mo ní kó máa bọ̀. Bàtà tó ń pè mí kí ládàá pọ̀. Jáde jẹ́ n rí ẹ̀, mi ò bẹ̀rù rẹ o. Kò jáde jẹ́ kí n rí ẹ bó ló wà. Ó dẹ̀ ń pè mí. Jáde jẹ́ n rí ẹ, mi ò tiẹ̀ bẹ̀rù rẹ rárá. Jáde. Èmi ni mo bí ọ. Adébísí, èmi ni ẹ̀mí àìmọ̀ tó darapọ̀ mọ́ ayé rẹ̀. Ní kété tí o pé oṣù mẹ́ta nínú ìyá tó bí ọlọ́wọ́, mo ti darapọ̀ mọ́ ayé rẹ̀. Àìníṣẹ́ ló ń dá ẹ láàmú ni o. Kò bá mi láti oṣù mẹ́ta. Àìníṣẹ́ ló ń dá ẹ láàmú. Bẹ́ẹ̀ sì ni kò tí ì tó àkókò fún ọ láti kó nínú ìgbèkùn tí o wà. Ibi tó máa kú sí lóde wà yẹn. Nítorí wípé ẹni tó ń rán mi sí ẹ kò tí ì sọ fún mi pé kí n padà lẹ́yìn rẹ̀. O nílò kó gba permission lọ́wọ́ ẹni fún lọ́wọ́ ẹnìkan tó ń rán ẹ. Torí èmi ti bọ́ bóyá wo mi, mo ti bọ́ lọ́wọ́ ẹ. Ẹ gbogbo ẹnu rẹ sọ̀hún. Ta ló bá jẹ̀bi tó ń dá lóhùn? Ṣé wọ́n ti gbàgbé yìí?
pé àwa ni Elédùmarè kó lé ayé ní lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni àwa ni ìjà tó ń fúnni ládìyẹ sì ti ń gbóni jẹ lọ́wọ́ ẹni àwọn àyà píọ̀ Ọlọ́run dáfá lọ́wọ́ bí ifá rẹ̀ bá fọre títà wà yóò bá fọre kọ́. ọ̀rẹ́ wa èmi ò ráyè tiẹ̀ o Bíbélì wí pé tá a bá sọ mí di ọmọ mo di ọmọ nítòótọ́ nítorí pé mo ti mọ Jésù. bẹ́ẹ̀ gbọ́dọ̀ lẹ́nu ẹ̀ sọ̀hún àwọn àyà ń pín ẹ̀ Ọlọ́run dáfá lọ́wọ́. tó èmi ń lọ. padà wá bíbẹ̀ ó lè lọ ẹ̀mú mú ẹ.